Àdàbà ẹ lọ rest. ẹ máa fún ẹ máa ẹ̀kọ́ ní sáwọn ẹ máa ẹ̀kọ́ pé bí àwọn làwọn fún mi ní channel wa ẹ̀yẹ ọ̀fà wa ẹ máa fún ẹ máa lọ. ọ̀rọ̀ tó ń wọ́n lè jà gbọ́dọ̀ ṣe náà àwọn nípa ọ̀fà wà ní ikú lọ. ẹ mú mi ogun yẹn ni mo wá bí ọmọ tó wà sí orí channel wa ẹ máa wo ni mọ́tò ní báwọn bí ọ̀fà wà bẹ́ẹ̀. Àdàbà Síónì wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ ìgbọ̀npọ̀ rẹpẹtẹ láti sọ nípa ikú wòlíì Ẹgbẹ́ọ̀run àti àwọn kan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ property àti property so ẹjọ́ ká fabalẹ̀ ká gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ tábàlẹ̀ tí ẹjọ́ wọn pẹ̀lú kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa share kẹ́ bá wa comment ẹ ṣeun. iṣẹ́ tá à ń ṣe yìí nǹkan tó ń dá méjì lára wa pọ̀ iṣẹ́ ìránṣẹ́ ní tó ń dá méjì lára wa pọ̀. afẹ́fọ́ olúwa tún wọ́n lẹ̀ ẹ̀mí mímọ́ o bóyá dìde agbára sí àdúrà bóyá dìde. mo wo fídíò egbin kan tí mo rò pé ó possible kó jẹ́ pé bẹ́ẹ̀ gan ni woman yẹn ti ní back inch tó ṣe yẹn. ó wọ fúlàní ó wọ fẹ́ ṣubú báyìí wọ́n wá gbé nílé. yes. àti bẹ̀rẹ̀ gbọ́ngàn ni ẹni tó padà bọ́ ó bojú wọ̀nyí báyìí ó báyìí. Woman yẹn ẹ má jẹ́ ká tanra wa ibi tí oníkálukú ti kó ọrọ̀ àtọ́lá ìjọ kò sẹ́ni tó mọ̀ woman yẹn máa ń lọ sílùú òyìnbó steady ta ló mọ̀ bí ó lọ ń faṣẹ́ ni ṣó easy ni bọ́tẹ́yà bá ti wá dé Naija tó ti ṣe wọn náà ti ṣàwò ó ti ṣoògùn. ṣé bẹ́ẹ̀ náà ok ṣé bẹ́ẹ̀ náà ni oògùn yẹn ṣe easy làwọn náà wá rí oògùn yẹn ṣe káwọn náà ti polówó. wọ́n fẹ́ ní ọkọ̀ ṣoògùn owó wọn náà ṣoògùn òṣì náà. àwọn kan wà tẹ́ pé ewé àtẹ̀kù ní jẹ́ fún wọn. àwọn kan dẹ̀ wà bá ń kọ́lé wọn tó wà ní kọ́lá yẹn ni àwọn kan sọ́ngbà yẹn pé kí ló dé láàrin ọjọ́ mélòó ló sáré bí eléyìí mọ́lẹ̀ ló sáré ṣe kinní kan ó ti lọ ṣoògùn kan. tìyẹ́sí máa pàtẹ́ tó wá yá ju bẹ́ẹ̀ tí ó ti lé celebrate birthday lọ́dọọdún mo ní òkè ó ṣògbówó àbí ẹ lọ ṣògbówó. ọdún mò ń ṣògbówó wọn dẹ̀ mọ́ pé. ẹni káwọn wá competition kí competition kí ló ṣe. àkókò coronavirus èmi máa kó owó tí mo ní màá lọ fi ṣàwọn èèyàn lóore. ní ilé káyé èèyàn tó wá rìpọ́tì Àdàbà lọ́fíìsì wa sẹ́ẹ̀. àwọn CDA competition pàmò ẹni yóò ṣe mí ẹ má bà tèmi jẹ́ má kó bá mi ọmọ kékeré ara mi ni. àwọn ẹ má kó bá mi. àwọn wọ́n ya wèrè ni. ó yá tó ló nígbà tó àbí tọ́wọ́ wà pè mí bóyá police command ní kẹjá tó fi pè mí ni. ajá ńlá ẹdìyẹ ńlá ńlá. bọ́ọ̀ bá ẹ̀rọ ti di Àbújá láti máa wá dé. àwọn tó bá wá kọ kíní àgẹ́sì mi tàbí wá yanjú ẹ̀ lábẹ́ bíbí ipò àti bí lọ́tọ́ màmá pàwọn ti dáná náà. wọn náà dàbà ń fa jádẹ́rù bọ̀ wọn ládùúgbò ẹdìyẹ ó ti pọ̀ jù ẹja ó ti pọ̀ ní kí lè fẹ́ ká ṣe báyìí ilé yóò ṣeṣẹ́ tèmi. kẹ̀dẹ̀ wá wò gbogbo ẹja ẹdìyẹ ọ̀hún wọ́n ti gbogbo ẹ̀ ní o. you can imagine. àtẹ̀dìyẹ tó kún wọ́n kéńgbà náà wọ́n di ní o èyí tí wọ́n fi tọrẹ mo fi tọrẹ. owó tí mo fi ṣe bísínẹ́sì yẹn níwájú Ọlọ́run àtìyàn mo fi ṣe olóore ni. bẹ́ẹ̀ni kò sí rárá níwájú ọba tó láyé àti ọ̀run. bẹ́ẹ̀ tí àwọn ẹja ìbáyìí àgàgà ọdún rẹ̀ wá bọ́ sí ọdún bí ọdún kinní kan ni àwọn kan àdáde àwọn òrẹ́dì yẹn pa kinní kan ó yá mọ́ ní gbogbo yẹn máa bọ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí fún wọn lẹ́ja ńláńlá ẹja mẹ́ta tọ́ máa fi báskẹ̀tì bù tí mo fi gbogbo ẹja yẹn àti bíbí tí ẹja ní tí mo fi sin ẹja yẹn tó yẹ gùn tó mo gbogbo ẹ̀ tọ́ rẹ tán ni. kò sí rọ́ńbẹ́ o. bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn ẹdìyẹ but àwọn tí wọn ò súnmọ́ yàn èèyàn tí ò bá súnmọ́ yàn máa sọ̀tọ̀ tá à ń ṣe ló ń jẹ́ ká máa ráàánú gbà. tí mo ṣe wà yín sì ṣaṣá ní nǹkan tó máa sọ fún mi pa Àdàbà tí mi mọ̀ we are not that close omi ò sún Àdàbà bẹ́ẹ̀ yẹn o but tó bá sọ fún mi pé èèyàn yìí bó ṣe rí lélẹ̀ mo máa ń ṣe fantasy kì í ṣe bóyá rí lélẹ̀ Àdàbà ti sábì parí Àdàbà lé mi lérè gan. àdìjọ kẹ́ ẹ bá máa kó bá mi. ẹ̀rí mi gbọ̀n. àdìjọ kẹ́ ẹ bá máa kó bá mi. èrè mo fi pọ̀ tí ẹ̀gbẹ́ kò sí ọkọ tó máa ṣẹlẹ̀ sẹ́ẹ̀. ó yá ẹ̀yin bọ́ọ̀sì ní ká sọ̀rọ̀ ẹ̀yin bọ́ọ̀sì ní a máa sọ̀rọ̀ lẹ́yìn program. okay Àdàbà. love you. dájú àtọ́wà ẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ sá. àwọn tó súnmọ́ yìí gan wọ́n lè fi gbàbọ̀dé wọlé fún Ìgbín Ọ̀run ṣé àbúrò rẹ̀ ó dùn pókú ló ń fídíò òkú tó ti kú ó ń gbọ́ bẹ̀ nínú yàrá another topic tí wọ́n ti wà yẹn ṣé wọ́n ti rẹ́dì pé yóò kú ni. another topic òun ni bẹ̀yẹn. wọ́n ti rẹ́dì ni. ká ní pé àwọn ọmọ yẹn ti pọ́jú àwọn ọmọ yẹn ò ní jẹ́ kí wọ́n sin ìyá wọn síbi tó sin ìyá wọn sí yẹn. níbi ọ̀ṣọ́rọ̀ òdu. ó lè jẹ́ pé àwọn ta ló fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn yẹn tí wọ́n fi wọlé sí lára. ó ti jẹ́ pé tíyàn bá kú ẹgbẹ́ àbínú ẹgbẹ́ ilé o ó ti jẹ́ pé tíyàn bá ti kú
ó ṣe lẹ́sìn ni ó ṣe ọkàn ni àwọn èèyàn àbẹ̀rẹ̀ sí purọ́ mọ́ sọ̀rọ̀ oríṣiríṣi jáde oríṣiríṣi ọ̀rọ̀ la máa gbọ́ ṣé ó ṣe jẹ́ pé nàìjíríà wa yorùbá yìí ó ṣe jẹ́ pé wàhálà á ní problem gan ṣé ó bá ti kú ẹ tún máa purọ́ mọ́ ẹni tó bá ti kú nǹkan tí ò ṣe. nígbà tí wọ́n progress ni wọ́n ní sá. ẹ sọ̀rọ̀ pé ó ṣe kọ́ báyìí ó ṣe kọ́ báyìí nígbà tó wá kú tán ẹ bẹ̀rẹ̀ sí gbóríṣiríṣi jáde. wòlíì tún láwọn lálà wọ́n rí tó fọwọ́ sẹ́nu láwọn lálà ń fọwọ́ sẹ́nu kiri ó ń jó sáré àwọn náà máa fọwọ́ sẹ́nu àwọn náà máa kábàámọ̀ lọ́rùn àwọn ní kú tírélà gbóná máa pa. ayé ìdáwọ́ yìí gan ṣé wàhálà ikú tí ẹgbẹ́ ọ̀run ikú tó dára ni wọ́n sọ pé orí fọwọ́ ó sùn ó dẹ̀ kú. ikú tó rọrùn ikú alágbára ẹ̀pà. Adibaola. Àdàbà ṣé mo lè sọ̀rọ̀ sà? Àdàbà ṣé mo lè sọ̀rọ̀? Ní àpọ̀lé mà. Àdàbà ṣé mo lè sọ̀rọ̀? Bẹ́ẹ̀ni wà. Bẹ́ẹ̀ni mà. Ma. Ẹ jọ̀ọ́ ó ní kọ̀ọ̀kan tèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ok ma. Kò sí bí èèyàn ṣe lè burú tó ní ayé yìí kájà bí ká kúkọ. Ṣeré yìí tẹ̀sọ̀ ní pé báyà àwọn ẹbí ẹ̀ wọ́n ṣe fídíò èèyàn Àdàbà kò sẹ́nibọ́dì tí ò lè ṣe. Àdàbà dáàdì mi happen to but not in that way not in that way. ikú tó gbóná leléyìí ikú tó gbóná ni o. Because ẹlòmíì máa fẹ́ ní lọ́wọ́ bí mi ò ṣe wà yìí picture dáàdì mi ní wòwò ọmọlúwàbí bó ṣe kú ó wà lọ́wọ́ mi. Ó yá aunty princess. Aunty princess. ẹ̀yin èèyàn wa jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe. Okay now nísìnyí bẹ́ẹ̀ máa ti ṣe wà gẹ́gẹ́ bíi pé ẹ mọ̀ mi ẹ jẹ́ fáǹsì mi. Bóyá suddenly ẹ kọ̀ wá ṣọ́nà lọ́dọ̀ mi lénìí àbẹ̀kọ̀ wá bá mi. Bóyá ilé nìyẹn lọ́lọ́run wáyé pé mo máa kú ọ̀tá mi wá kú bẹ́ẹ̀ tẹ́ bá máa fídíò gan mà ẹ máa ta kété nì. bẹ́ẹ̀ni ẹ̀rù máa bà yín bẹ́ẹ̀ni ẹ̀rù máa bà wọ́n èyí tó ṣe báyìí ẹ ṣe Àdàbà ikú ọmọdé lélẹ̀ kì í ságbà ó rí bàtà kẹta sí bí ẹ má bínú gbogbo lé o ikú ọmọdé ni kì í ságbà ó máa bàyàn lẹ́rù. Ó máa bàyàn lẹ́nu tó wá close mọ́ ẹnìyẹn wá ń fídíò ẹni ẹ̀ kò jọ́pọ̀ rẹ̀ kò jọ́pọ̀ kéde pé ní àti ẹ̀. Àdàbà. Ma. Àdàbà. Ma. Èmi tí wọ́n ń sọ fún yín sẹ́ wípé sábà tún fojú other side wípé ok nǹkan tẹ̀yìn sọ yìí ó wá pọ̀ sí nígbà tí ẹ̀gbọ́n mi first born wa tó ṣaláìsí. Òkú tó ní wọ́n 24 hours. Òkú tó ní wọ́n kò lè jẹ́. ìgẹ́ta sí bí ìjàre tó bá ní ká sọ tọrọ. Àwọn pípọ̀ yẹn kó bára wọn. If care is not taken, àwọn pípọ̀ yẹn máa kó bára wọn. Àwọn abitán ọkọ wọn sọ pé òun ní January kó ń wá mójútó property. Tó ti mọ̀ pé òun fẹ́ kú ń gbà yẹn ni. Ayọ̀ kí lọ́kọ́ fún kó ló dé pọ́ kú. Ọkọ̀ bọ̀ wọ́n kọ́ yẹn mi ò ní ẹlẹ́gbọ̀dọ̀ ni. Ó fi àwọn ẹ̀dẹ̀ kí ni kó lè fi ìyàwó síbẹ̀. Ó kẹ́ òmí náà ni mo ń pariwo yìí mo fẹ́ kú o mi ò ìyàwó mi dá o ìyàwó mi dá kẹ́bẹ̀ wá wò ìyàwó mi fi mílẹ̀ ní 2020 nínú ilé mi rent. Ìgbà tí mo fẹ́ lọ ra ilé ní 2021 èmi àti ìyàwó mi tó jọ lọ mo ní forúkọ sínú ìwé ilé yẹn. Mo ní forúkọ ìyàwó mi sínú ilé yẹn náà tí n bá kú nísìnyí ìyàwó tí ó kò wò mí pé mo máa ń kú lọ àìpàtẹ́jọ́ ló máa pa ọkọ mi jẹ́ kí lọ bá kí lọ fẹ́ wá dá. The question is real. Erùfẹ́ eru erùpẹ̀ ferùpẹ̀. Yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Wàláì òkú máa sùn lọ́jọ́ òkú tèmi sẹ́ èmi ni kò lè dákú ọdún bá máa kú sẹ́ òkú mi ò pọ̀ tù fà ní Ọlọ́run gbọ́. Kẹ́rì Àdàbà Kẹ́rì èmi ò bí ìfẹ́ máa sunkún lórí TikTok yìí èho mi kéka wá ní bẹ́ẹ̀ mi wà ní but obìnrin tó nífẹ̀ẹ́ ó kẹ́ orú obìnrin yẹn ṣe é rò pé màmá láyọ̀ ni. Ìsìnkọ́ tí bẹ́ẹ̀ sọ gangan tí bẹ́ẹ̀ sọ lẹ́sọ̀ yà Àdàbà. Kò lọ́kọ ó pamọ́ra. It's not that easy and the question is real. Ó ṣe máa jẹ́ pé òun ni next person ẹ má bínú o ó ṣe máa jẹ́ pé ọkọ ẹni next person ní pé òun fẹ́ kó dúkìá òun ní lọ́wọ́ òun fẹ́ kó properties òun ní lọ́wọ́. Kò yé mi o. Láwùkọ̀ wọ́n jẹ́ pé má nìyẹn ló máa jẹ́ next person tó máa pé òun fẹ́ kó properties òun ní lọ́wọ́. Nínú January ló ti mọ̀ pé òun fẹ́ kú ni ẹ ká sọ tọ̀rọ̀. Tó pé kò sí tó pé kò lè sọ̀rọ̀ kò sí ní kò tó fi lè dá tó fi lè respond nísìnyí báyìí ọkọ wa sọ pé ó ti pòǹpò fẹ́ kó properties òun lé lọ́wọ́ kí ló ń sọ pé ẹnì òbí kọ́ kó léwu lé lọ́wọ́ ló ń sọ yẹn kó léwu lé lọ́wọ́ ló ń sọ yẹn. Ṣé gbogbo wa ló máa ra níyè ni tó bá ti ẹ̀ báyìí ṣé gbogbo wa ló máa ra níyè ni.
ẹ̀yin tẹ́ pé òmùnú ẹ̀dùn ṣé àwọn ọgbà mi tó ń kọ́ bá dá wà ṣé kò ní máa rò ó ni pé kò sọ́kọ lẹ́gbẹ̀ẹ́ òun tẹ́kùn sì lè jọ dámọ̀ àwọn lè jọ sí ó ṣe máa jẹ́ ìwọ́n nínú ọ̀sán tó máa rò ó pé wọ́n ní kọ́kọ́ properties òkú ó máa lójú alẹ́ tí mo fi sunkún kò sí rọ́ǹbì àdàbà wọ́n láì ó tọ́lẹ̀ sọ. bìkọ́ tó bá dé agogo 6 yẹn ló máa rò pé ok jẹ́ kí n máa lọlé ìyàwó mi náà máa tó délé àbí náà ṣùgbọ́n tó bá lọlé agogo 6 àtàlẹ́ fẹ́ lọ bá ń lé. ohun àdàbà ẹ má bínú sà ṣe mọ̀ yí pé ó máa happen pé tí àwọn kílò okọ̀ ẹ̀ bí ọmọ ọjọ́ àbí ẹni tó bá sọ́dọ̀ tó bá ṣe prayer ọkọ mi gbàdúrà fún mi last week ọkọ mi ṣe báyìí kìíní ṣe báyìí ìṣẹ̀lẹ̀ tí wọ́n gan bá dé ló máa lọ máa rò ó ipe ìyàwó tiẹ̀ dà ọkọ tiẹ̀ dà. Bẹ́ẹ̀ni. Are you getting it? Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ yẹn gan lásán gan ń pa nínú láyé ọ̀tọ̀. Ìwọ wá sọ yìí pé òun fẹ́ kó properties ẹ̀ fún ẹ. Ṣé o ti ọdún kí ló fi dùn nínú for good 7 years? Is that easy? Just seek up tears ni. You do everything together. Just seek up tears ni. Kí ló ń tara sọ ní pé àyẹ̀dẹ̀ òde kọ́ padà kó properties òun yẹ fóun kọ́ ló ń sọ pé ó kò tó fẹ́ kó fóun tẹ́lẹ̀ òun ò gbà. Òun sọ pé òun ò sí ní position láti gba properties ẹ̀. Bóyá jẹ́ kó lóun yẹ ó sí. Ṣé tóun fún happiness ni àbí kí ni? Adébáyọ̀lá mo rántí ìgbà tí mo wo fídíò máa yẹn tó sọ wọn rọ ó ní kóun wá handle property wọn sọ pé òun sí in the right position. Yes mo rí fídíò yẹn. mo di point yẹn mú and then ó dárúkọ yíyẹ tí ìyàwó ẹ̀ kúrò ní that was 7 years. kẹ́ bá wa comment. so ẹ ṣeun. yíyẹ yẹn jẹ́ táìmù tí woman yẹn stop àti máa like ministry orin wọn tí wọ́n máa gbé sọ́wọ́ time yẹn wọ́n dìde wọ́n gbé iṣẹ́ ìránṣẹ́ yẹn dání gidi gan tó já sí pé yíyẹ yẹn mo pe ìyá àdúrà yìí wọ́n ti wà nípò tọ́ba ẹ̀ mo wà nípò irọ́ mo pè wọ́n but 1 or 2 things kò jẹ́ kí ìyá àdúrà kí wọ́n wá níwájú Ọlọ́run Israeli tó by that time bó ṣe jẹ́ start o torí pé wọn ò fi bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ gan-an ní kérúbù láti wá kọrin kérúbù because àwọn Pentecostal yẹn ló máa ń jáde jù lọ́kàn ní time yẹn Pentecostal wọn CAC tó bá ìṣẹ̀dálẹ̀ wọ́n lo woman yẹn láti fi bring ministry yẹn dìde so àti six kan ló ti lórí ọ̀fẹ́ àti mọ̀mọ́ lọ minister ń báyìí kí mo fẹ́ fàjáde ni pé woman yóò béèrè 1 naira so gbà tí tí mo máa rántí nǹkan tí màá yìí wá sọ mo máa rántí pé yíyẹ yìí ni mo pe woman yìí lóòótọ́ but ó ṣe jẹ́ pé yíyẹ tí woman yẹn kúrò ní ọ̀dọ̀ ẹ̀ torí yíyẹ yẹn náà ni woman yẹn ti ń gbé nǹkan dání ṣe nǹkan ṣe láti ìgbà tí ọdún tó dá ní pé woman yẹn kúrò àti ìgbà yẹn ni woman yẹn ti ń di nǹkan mọ́lẹ̀ ni woman yẹn ti ń jẹ́ nǹkan gidi gan ó ṣe jẹ́ pé ìgbà tó kù lọ́dọ̀ ẹ̀ ló ń gbé ẹ ṣe ẹ má bínú ṣe mọ̀ pé máa yẹn make statement kan pípé kàn ṣe debate pé in spiritual way ni ṣe ń pé make statement ẹ jẹ́ ká mọ̀ a máa sọ̀rọ̀ lórí ẹ̀ à ń ṣe fídíò fún back to back ó máa mọ̀ pé olóye pọ̀ láyé tá a wà nínú ẹ̀yìn a máa ń gbé gbọ́dọ̀ àti gbogbo kó dúkìá jọ tó lọ kó property jọ ó wá ń pè ẹ́ lórí ipò ẹ mọ iye plaza ẹ mọ iye shop ẹ mọ ilé ẹ mọ church ó wá pè ẹ́ ní pé kó wá handle ẹ̀ ìwọ tó wà ní position tó fẹ́ lọ handle ẹ wo bí tí òun wà kó tó ń gbé ní church. ẹ tún ok tí bá máa pa. ọ̀rọ̀ sì ń bọ̀ ẹ ti rí àti àbúrò àti ọkọ wọ́n sì máa sọ̀rọ̀ bùkọ́ ní ìsìn àbúrò ní ìsìn gbogbo tó aṣọ ìgún ẹ̀ gbogbo góòdì ní ìsìn ó ti lọ tọ́jú ẹ̀ bó mọ̀. mo ń bọ̀ Adébáyọ̀lá tí bá máa pè yín sìn pé bàbá àdúrà travel ẹjọ́ ẹ bá mi mójútó kíní mo wo ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tẹ́ tí ń gbé ṣe bọ̀ mo ti mọ wọn nǹkan tẹ́ good lórí tẹ̀lé handle. the what. and then mo mọ nǹkan tẹ́ ti ní. ìwọ ọkùnrin tí ò bá bó sọpọ́ ìyàwó ẹ bí ìyàwó ẹ ṣe máa lọ́lá ìwọ ọkùnrin tó yẹ pé kò sí kí òun sọ fún àtọ fún ẹnìkan kò rí lọ́dọ̀ àsọ́fà fúnra ẹ̀ ó sọ fún àwọn tọ́jú ọmọ dábòlọ́dí nuisance ọkùnrin náà àbí ọkùnrin ní màyà wèrè. ọmọ point kan jáde Adébáyọ̀lá ó ní òun sọ pé òun ò lè nílẹ̀ Yorùbá gbà táwọn ọmọ yẹn tó ń sọ pé káwọn padà tẹ bá observe dáadáa ń pé ó ń dárúkọ àwọn ọmọ yẹn pé àwọn ọmọ yẹn ní káwọn padà pé òun dẹ̀ sọ pé
òun sọ pé nílẹ̀ òun ò lè lọ kó bá obìnrin bẹ́ẹ̀ ni ẹ kú làákà ìbẹ̀rù. ó ga ọ. ó kàn fi ìyẹn depend ni. irọ́ ni. And then two àwọn tó ń fídíò yẹn okay now kó tó mú wọn ní ìwọ tó jẹ́ pé ìwọ tó tirẹ̀ ti pín yà ṣé kò nẹ́bí ni. ṣé kò ní òkè lóòótọ́ àwọn ọmọ ẹ̀ kéré ṣé kò lè kọ́ ọmọ ẹ̀ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà and then nowadays a lè ṣe fídíò ká fi pín dúkìá ṣé kò lè ṣe fídíò pín dúkìá kò lè ṣe àkọsílẹ̀ dúkìá tó bá tẹ̀ ṣe fídíò ṣé kò lè gbé àwọn ọmọ ẹ̀ ṣó believe pé woman yẹn gọ̀ débẹ̀ so ó fẹ́ ra gbogbo wa ní ó bí lè pọ̀ wọ́n lè kó fún wa. ó lè ra gbogbo èèyàn ní iye ìjàre kò sọ̀rọ̀. wọn bí aláyàwó rẹ ó kọ́ jẹ́ pé mo ò tí fẹ́ já sí tọ́pìkì yẹn báyìí nítorí àwọn wèrè wòlíì tí mo ti treat wọn lọ́wọ́ mo ti fẹ́ torí àwọn wèrè lọ́dún kọ́kọ́ fi ẹnu ba ọmọlọ́mọ jẹ́ mo kọ́kọ́ fẹ́ finish àwọn yẹn. àwọn kan sọ pé tó kò tí ń wọ white pé ó lọ ṣẹ́ṣọ ṣé black ni tó wà máa wọ ọjà wèrè ni. ní wàá kó ṣẹ́ṣọ kẹ́ni náà lọ ṣògùn òṣì náà ṣé kò ṣògùn òṣì kọ́ lọ ṣògùn òṣì ní ìwọ̀n wọn náà. àmì wọ́n sọ bí ọgbọ́n wọ́n sọ bí òwe ṣé ń gbọ́ wọ́n sọ bí òwe ẹni tó mọ́lé ó lè sọ wípé ó ṣe ire tó jẹ́ pé ibi tó ṣe ó pọ̀ ju re tó ṣe. ẹ má bínú mà ẹ kà sílẹ̀ kọ̀ọ̀kan mà. Ọlọ́run kó ṣàánú wa sẹ́rí gbogbo ohun tó ń go through yẹn mo wà nínú ìrìn àjò yẹn tó jẹ́ pé to the extent kò sí sọ̀pọ́tà ọkọ ṣùgbọ́n táwọn ọmọ bá wá ṣọ́ọ̀ṣì tí wọ́n bá mú nǹkan àbí tán bá fẹ́ san nǹkan kan tó jẹ́ bí owó ilé nǹkan kan á sẹ́ǹdì ọmọ sí mi pé kán wá gbà wá kò sì fìgbà kan sọ̀pọ́tì mi fún sẹ́rànṣẹ́ rí àfi tí ó bá tún wá ṣọ́ọ̀ṣì wá jà tí ó bá tún wá ṣọ́ọ̀ṣì máa ṣe pé ìjà gidi gan wọ́n wá wà ń bẹ̀ báyẹn máa dájòkó nù lé máa sunkún for good 5 years nísìn kò sójúmọ́ kan tí mi kì í sunkún pé ṣé ìpè ló divide family ẹyọ kan tó di méjì ó tún wá fìbínú kó gbogbo ọmọ tó ń bá mi kọrin ṣọ́ọ̀ṣì tó jọmọ tiwa èyí tó ń sọmọ ogun ó kó gbogbo wọn ó sun aṣọ yẹn ná ó kó wọn lọ sí mọ́sálásí from mọ́sálásí yẹn náà á tún tẹ́ẹ̀tì wọn á tún ní kán wá bá mi ṣọ́ọ̀ṣì wọn ti wá gbowó oúnjẹ ṣọ́ọ̀ṣì ni wọ́n ti wá ṣe everything tí wọ́n ṣe pọ̀ kò wá láwọn kí wọ́n dúró tì but àwọn ọmọ yẹn kò dẹ̀ ní tọ́jú rẹ̀ ọ̀gá fi always mo fi ń sunkún ẹ mọ̀ pé irú ọkùnrin yẹn tó lè dúró pé kò síbi tó ń lọ o tíyàn bá ní nǹkan tó wà òkè tó bá ti pọ̀ ju eléyìí lọ ó lè pààyàn dànù wá claim ogun a nítorí pé àti bímọ fúnra wa so àwọn nǹkan yìí ó ń fèsì wòlíì obìnrin ó ń fèsì wòlíì ọkùnrin kí Ọlọ́run kó jọ kó ṣàánú fún wa challenges tó lé ní ó fèsì obìnrin tó dẹ̀ fèsì ọkùnrin tó káàárọ̀ ìyá mi ẹ kojú mọ́mà. mi ní pọ́blẹ́mù tèmi tí mo ní pp woman nurse so ẹlòmíì náà tó jẹ́ iṣẹ́ ìrànṣẹ́ tó gbé dání òun náà ní tó nurse kò sí bó ṣe lè tó ní kan tó nurse náà. nínú ìrònú marriage pé èmi nìkan ní ń dáṣẹ́ ìrànṣẹ́ èmi nìkan mò ń dáṣẹ́ nínú ẹ̀ ni mo ti dìtẹ́ ni mo ti ní hypertension nínú ara. èmi tí Ọlọ́run dẹ̀ máa wò sàn lágbára Ọlọ́run. àmín so ẹjọ́ tá à ń rò yìí náà ó ní kankan tó ń ṣe nínú ara ó ń dá méjì náírà ogun tá à ń ṣe ó ń dá méjì family home tí ò bá tó ó máa jẹ́ mi kúrú so nǹkan tó ṣẹlẹ̀ ó máa jẹ́ mi kúrú family home yẹn kò tó wọ́n dẹ̀ ti rí i pé ó ti kó nǹkan lẹ̀ wọ́n fẹ́ gbọ̀nà kúrú irú ọkọ yẹn gan ó lè lọ ṣiṣẹ́ sára àbúrò ẹ̀ ó lè lọ ṣiṣẹ́ sára àbúrò tí wọ́n jọmọ jáde. ẹ máa rí pa àṣírí sì máa tú gẹ́gẹ́ bí ìránṣẹ́ àdàbà àṣírí máa tú o láàrin ọkọ àti àbúrò yẹn. ẹ di pọ́ǹtì mu Adébáyọ̀lá ẹ di pọ́ǹtì mu ẹni tó sọ pé òun ní good relationship pẹ̀lú àwọn ọmọ òun ó ní òun sanwó skul ọmọ òun náà wíwá ló dé tí ìyàwó olóògbé ti wá lọ sanwó skul àwọn ọmọ yẹn. ó tún sọ lásán sílẹ̀ ẹ kú làákàyè ó tún sọ lásán sílẹ̀. ṣé ìtàn tó bá ní good relationship pẹ̀lú àwọn skul àwọn ọmọ ẹ̀ ìyàwó kò ní lọ sanwó yẹn never. tó bá tiẹ̀ máa san gan àjọ ọmọ yín ló máa jọ jẹ́ àjọ ọmọ yín ni wọn ò lè everybody níyè náà. relationship nìyẹn so ó kàn parọ́ fún aráyé pé ẹni good relationship. ó ti kú náà kó dẹ̀ lè sọ̀rọ̀ mọ́. òkú sì máa sọ̀rọ̀ ẹ má fọ́ òkú sì máa wá. alágbára èèyàn lẹ́gbìn. Adébáyọ̀lá
bàbá. Ẹ wo wòlíì Ẹkúndayọ̀, ọmọ bàbá Ẹkúndayọ̀ tó wà ní ṣòro yẹn. Bọ̀dá Sunday Kọ́lé tó wà ní Ṣómólú. Ẹ wo ìyàwó wọn tó kọ́ church síbi ìyànà òwòrò yẹn. Now, ibi tí mo fẹ́ mú jáde ni pé ìgbà tí kò nílò kí. Ẹ má bínú bo ní church yẹn wà ní ìyànà òwòrò sá. Níbi ìyànà òwòrò yẹn níbi ọwọ́ ọ̀tún ẹ mọ̀ bí tí wọ́n gbé kọ̀ńténà Coca-Cola sí nígbà kan báyìí. Nígbà tó kọ́ street yẹn. Okay, like àgbàlagbà náà ni wọn but she's a very young woman like that. So ṣẹ́rí ní táìmù yẹn kò nílò kí aráyé sọ lóòótọ́ ni wọn ò sí mọ́. Irú level tóun ń gbé tó fẹ́ fi gbà wọlé tó fẹ́ fi gbà parọ́ wọlé. Ó ní ìwọ àti ìyàwó ẹ̀ jọ ní good relationship but àárín ẹ lọ́jọ́ kan nínú sáfìsì ìyàwó ẹ rí. Ẹ ṣe. Èyí tó jábúrò gan tó ń ṣe fídíò gan. Àrí ń bẹ̀, mo sọ nínú ẹ̀kọ́ tí mò ń sọ gan nìyẹn. Ẹnu èèyàn kan láti lè gbọ́ àṣírí yìí, ṣé ẹ mọ̀ nìyẹn? Kùdìkẹ́ẹ̀tì ó máa ń bá Ẹ̀gbin Ọ̀run ṣe ìsìn yẹn. Àti PA Ẹ̀gbin Ọ̀run àti PA. PA gan lè máa sọ̀rọ̀, ẹnikẹ́ yẹn máa sọ̀rọ̀. Tọ́rọ̀ wà nù gẹ̀, tẹ́bá wọnú fíò tí kẹ́yìn sọ̀rọ̀ wà nù gẹ̀ yẹ. Ọ̀rọ̀ wà nù gẹ̀ yẹ, Adaba. Tẹ́bá wo fídíò lédì yẹ máa ń pẹ́ ọ̀rọ̀ wà nínú ẹ̀. Ọ̀rọ̀ ń gbé nù ẹ̀. Ó níbi tí wọ́n lè dúró sí, má lọ gbé òkú ẹ̀ sí. Ó níbi tí wọ́n lè ti tó máa lóhùn wà ń bẹ̀. Ibẹ̀ náà lọ gbókú ẹ̀ sí. Kí lọ́n lè gbé sórí bẹ́ẹ̀dì ó fowó ẹ̀rà? Wáyé tó lè gbé sórí bẹ́ẹ̀dì tó lọ gbé sẹ́gbẹ̀ẹ́ sínú yàrá yẹ. Ọlọ́run lọ́jọ́ ayé ẹ̀ kò kí láì nínú rúùmù yẹn kò láì láti dúró sínú rúùmù kí wá ní reason tó fi lọ tẹ̀ síbẹ̀. Wọ́n tún gbọ́ wẹ̀ sókè, wọ́n gbọ́ wẹ̀ sílẹ̀ kí ló mean? There's more to it, Adaba. There's more to it. Yes, now there's more to it. A ṣe máa tú ìjàre ìyá mi tọ̀. Kò nílò kí. Mo ti follow yín so kẹ́ di follow yín báyìí, Adaba. Kò nílò kí. Ẹ mẹ́sẹ̀gì mi, tẹ́ bá di mẹ́sẹ̀gì mi, a máa sọ̀rọ̀ dáadáa. Ibi tí màá yóò ti gbọ́n ni. Tí o ti gbọ́n ni wípé now kò nílò kí wọ́n fún ara ẹ jáde fún ara ẹ ń pé ẹ ní good relationship. Ayé ló máa mọ̀ pé ní good relationship. Thank you. Ẹ wo ti àwọn wòlíì tí mo dárúkọ yẹn. Àwa fúnra wa la discover ń pé tí ìyàwó bá fẹ́ ṣe program bó ti jẹ́ pé woman yẹn ò padà má rí sílé ọkọ mi kò ṣe ìgbéyàwó mi but ó lè ní ẹlòmíì tó ń fẹ́. Bó ti lè jẹ́ pé ẹ̀gbọ́n yẹn fún ara ẹ̀ òun ti má rí mi. But tó bá fẹ́ mímí tó bá fẹ́ ṣe program ní church ẹ̀ ó máa ń pe ọkọ ẹ̀ lọ́sìdọ̀ ọkọ àtìyàwó sì láyé mọ̀ wọ́n sì tí wọ́n bímọ fúnra wọn. Kò dẹ̀ ní láti sọ pé náà nísìnyí kò lè jáde sọ pé ẹ̀mí ní ọkọ náà ayé fẹ́ kàn mọ̀ pé wọ́n ní relationship tó máa ń pera wọn sí ìtura. Ìwọ tó sọ pé wà ní church bàbẹ́ ẹ̀ pé ó lead church bàbẹ́ ẹ̀ tó ní Ẹ̀gbin Ọ̀run help nínú church yẹn. Adébáwọlá ṣó pọ̀jù kẹ́ help mi pẹ̀lú generator rí àbí kẹ́ help mi pẹ̀lú cement báàgì méjì rí nínú church lọ́wọ́ lẹ́nìí kí church yẹn máa fẹ́ ṣe program lọ́dọ̀ yín kí má wà lè tí program yẹn lẹ́ẹ̀kan ṣo kò dẹ̀ possible kí wá program yẹn lẹ́ẹ̀kan ṣo kí kámẹ́rà má gbé mi ó yẹ sọ pé. ṣẹfẹ gbọ́ ọkọ ẹ̀ gangan ó heavy òkú ẹ̀. Bẹ́ẹ̀ni ó heavy òkú ẹ̀. jẹ́ àwọn mọ̀lẹ́bí gan. Ẹ tó fi jọ pínyà gan ó pẹ̀lú pé ìpògò tó gbé dání ògò tó ní agbára. Àṣírí láti bá díà ẹ káàbọ̀ ẹ ra mà. Mọ́mí Fadé rẹ̀ ra ẹ káàbọ̀ mà. Ẹ ṣe jàǹpábíwú ẹ̀ náà sọ bẹ́ẹ̀ kó di finú tó yọjú jàǹpábíwú ẹ̀ náà sọ bẹ́ẹ̀. Òun ló jẹ́ kí ikú yẹn tètè wara woman yẹn tó bá yẹ pé woman yẹn kọ́ anybody mọ́ra ni ó pọ́sì jẹ́ fún mi láìpẹ́ pé mo fẹ́ ṣe wọn bá ti máa ṣe kẹ́gbọ̀dì. wèrè lọ́wọ́ yẹn jàre. Okay now èèyàn wá bá mi ṣe kó mọ very close friend kò ń ṣe friend mi ọmọ ọjọ́ mi ni ẹ jẹ́ kí n sọ àṣírí lákọ̀ fún ibi tí woman yẹn tí Adébáwọlá ti mú kankan jáde ni pé téèyàn bá tẹ̀ máa ṣe ó fẹ́ kámẹ́rà lásán àbó fẹ́ ya fọ́tò lásán ó máa pé èèyàn wọn ò bí ẹkú ṣẹlẹ̀ rárá kọ́ ni ẹ.